náà àwọn tó wá sẹ́ni fídíò Mufti wò sí mi wọ́n ní kí ni lóye Sunday Igboho ṣe fún Mufti lọ́yìn láti sọ fún mi pé Mufti and the Sunday Igboho they are two different people, two parallel lines ni wọ́n. Mufti ó ṣe security olóhùn ṣe àwọn security kan àwọn sùfàyò ó kó wọn kalẹ̀ ó polówó ó lọ Saudi ó polówó Saudi òrì ó lọ sí ọ̀dọ̀ Sokoto ó lọ polówó Sokoto òṣèré ẹni pórí ó tún lọ sí Ìlọrin ó lọ sí pé èyí lọrin ẹ̀yin ní bàbá kínní kan ẹ̀yin lẹ́ni kínní kan olóhùn ni Mufti ilẹ̀ Yorùbá ìjọ tó kú ó ń lọrin ìjọ kejì náà jẹ Mufti mi Mufti Suleiman Farouk ìyẹn wà ń bẹ o olóhùn Mufti ó rò bóyá Fúlàní máa fi ọmọ tiẹ̀ lẹ̀ máa gbọ́ pé òun jẹ́ Mufti so mo wá fẹ́ play fídíò méjì lórí Mufti àti olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti pariwo síta o àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti pariwo wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ọmọ ológun ìsídà kan stop insecurity tàbí kí wọ́n fiṣẹ́ sílẹ̀ mo rẹ́rìn inú mi dùn mo sọ pé òkè ló ti máa já wá ẹ̀mí àwọn atẹ́tẹ́tádékà ò balẹ̀ Ọlọ́run bá bọ̀ pé ẹ̀mí àwọn olówó bó ṣe hang sókè ni ẹ̀mí àwọn atẹ́tẹ́tádékà ẹ̀mí wa ò balẹ̀ sẹ́ẹ̀ àmẹ́mí àwọn olówó òkè wẹ́n ló wà BP wọ́n ti ráìsì ní House of Assembly o BP wọ́n ògùn payín ṣe báwọn ọmọ tálíkà mi wà òjò yín lójú tí yín ta eléyín gbẹ̀yìn kúrò kápẹ́lẹ̀ èèyàn gidi. What are they doing? Cure all vulnerable schools and places of What are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Believe. Ṣé ń gbọ́ àwọn House of Representatives yìí náà pariwo yẹn o what are they doing? They should bring out all citizens in captivity. Ẹ̀jẹ̀ yẹn gbẹ àwọn tádíkà àti sáìn àwọn máa ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó kò sí wàhálà àwọn máa gbégbé àwọn máa gbé tọ̀ ìjẹ́ kálọ̀dọ̀ tí mi mọ̀rọ̀ sọ yìí ó pè é ní. ṣùgbọ́n yìí tí bandit bá tó bá bí ire kẹsàkó Nàìjíríà tó bá bí ẹ̀yìn House of Representatives yìí re tó bá bí ire ẹ̀sàkó Nàìjíríà ẹ máa fèsì àwọn bandit ṣe máa bọ̀gà yìí fà ẹkùn oyin ló máa fi fà yìí sọ̀rọ̀ sókè wèrè. Come and tell us, what are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Please, let us invite these people, the service chief. Let them come and tell us, what are they doing? That tomorrow, in a closed-door session, let the Minister of Finance tell us the whole of this year. How much has he released to the members of the armed forces? Sir, we should try from this green chamber and motivate and encourage our police because they are in charge of internal security. Ọmọ Yorùbá, ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín pé iná ti ń jó lórí kókó? Ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín wípé iná ti ń jó lórí kókó? Àwọn House of Representatives ni wọ́n pariwo yìí wọ́n ní kí ni àwọn army chiefs kí ni wọ́n ń ṣe they should resign àbí kó stop insecurity. Mo sọ fún yín pé tó máa gbé tálíkà tán wọ́n máa padà gbé olówó náà wọ́n máa gbé ọmọ ọdún tó wọ́n padà gbé ẹ̀yìn ṣe mo ti gbé àbúrò Adélabúnjọ wò lẹ́yìn pé ló gbà padà the trauma yẹn ò ní tán because àwọn èèyàn náà ti ń di bandit nísìn Yorùbá ni Igbo everybody ti fi iṣẹ́ ẹlòmíì gan ti ń jíra ẹ̀ gbé ọkọ ń jí ìyàwó ń gbé ọkọ ọmọ ń gbé ìyá bàbá everybody ti ń gbéra wọn tó bàbá rí ọmọ tó mọ́tọ́ wọn bẹ̀ sì máa gbé ẹ̀yìn àtọ̀ representative kò sí iye sójà tẹ̀lé ní ṣe pé àwọn OPC tó ń sọ pé wọ́n ń ṣọ́ ìyàwó àbúrò Adélabú àwọn ni wọ́n mú pàṣẹ ẹ̀ kalẹ̀ báwọn security náà ṣe máa mú pàṣẹ tì í lọ kalẹ̀ orí yín fẹ́ lọ́wọ́ àwọn bandit wọ́n á bẹ́ orí yín fẹ́. Ó dùn wọ́n yín God bless ó dùn mọ́ mi ẹ̀pọ̀n yín máa gbóná ẹgẹ́ bíbí ẹgẹ́ síta ẹ̀yẹ́ sọ̀rọ̀ representative ẹ̀pọ̀n yín á gbóná lọ́wọ́ àwọn bandits
àwọn tálíkà tó máa ti gbé tálíkà tó wá padà gbólówó tálíkà ń sì tó tẹ̀ gbé wọ́n rí pé ẹ̀ sanwó tó pọ́ mọ́ lówó ló wà nínú kinní ni ẹ ti máa lọ gbà á àti lo oṣù kan báyìí nísìn táwọn àwọn tí wọ́n kó tó ti wà nínú gbọ́ ẹ̀yin ọmọ ẹran wọ́n á padà gbé yín tó máa gbé tálíkà kú ní sanwó tó máa gbé ẹ̀yin bọ̀dá báńdíìtì ọ̀nkú báńdíìtì dádì báńdíìtì ẹ dákun ẹ̀ ṣàánú àwa tálíkà àlówó ẹ̀rọ àkàrà tí mò ń wọ̀ yìí 1,000 naira ni wọ́n ń ta Nàìjíríà mo rà á jọ ni mo fi ń yíra wọn àṣà àdìkúsá jẹ́ àdì ẹ bá òkú bí ẹlẹ́yìn kan nílùú òyìnbó àtàwọn ní òyìnbó bíìdì la máa san on credit láti ń gbéra ṣé wọ́n wèrè yìí tó lé wa kúrò lé ọwọ́ wọn ló wà chief of staff ẹbí wọn wípé ṣé iye tí wọ́n fún táwọn pín net of representative last of assembly ṣé ìyẹn ni wọ́n fún àwọn Nigerian soldier ṣé bí àwọn ọmọ tí wọ́n ṣe ń kàwé nílùú òyìnbó àwọn soldiers ti Nàìjíríà síbẹ̀ làwọn ọmọ tí wọ́n ń kàwé nílùú òyìnbó àwọn eléyìí gba allowance share allowance sitting allowance tepurula allowance butterfly allowance cup allowance coffee allowance newspaper allowance wọ́n tún gba olóṣù allowance wọ́n tún gbà ṣùgbọ́n ẹ̀dẹ̀dẹ̀ àwọn ọmọ sójà sínú gbó ìdá máa ti pa nínú wọn ẹ máa ní prodigalson ló pa wọ́n àbí ẹ̀jẹ̀ yín á gbẹ ẹ̀jẹ̀ yín ó máa gbẹ àwọn ọmọ tálíkà ti gbà ká mú o ṣọ́bù ọmọdé là ń ṣe ń lo òyìnbó ọlọ́run aláìkí ẹ̀ bẹ́ẹ̀ à mánéjì ẹ̀ bẹ́ẹ̀ ojú yín ó máa já ọ̀nà máa ní go touch ground ẹ̀ para ẹni wá lára ẹ̀ bá yẹ pariwo gbogbo wọn mọ̀ kò ti sún métílé àdìpọ̀ aláwàǹsì olóṣù aláwàǹsì ìgbé aláwàǹsì ìtọ̀ aláwàǹsì bí wọ́n wúkọ́ wọ́n gba ikú aláwàǹsì oríṣiríṣi lẹ́ ń gbà ìyá dẹ̀ ń jọmọ tálíkà wọ́ ẹ̀yin náà kò ti súnmọ́ yín ó ti súnmọ́lé ó ti súnmọ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò àwọn ọmọ yẹn wọn ò gbọ́ ẹnì tí wọ́n ti fa gọ́ọ̀mù àwọn bòkòbòkò àwọn bádìtì wo orí wọn ń ta wọn ní the billions tó máa fi ra irinṣẹ́ wọ́n máa wá ra irinṣẹ́ yẹn èyí náà máa fi fèsì torí tálíkà ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ má gbé àwa tálíkà ẹ má wéèsì ọta àbọ̀n yín ẹ má wéèsì ọ̀bẹ yín fi dún wa lọ́rùn ọmọ kò lénìyàn ní wá bẹ́ẹ̀ pa 200 wá minus 200 Nàìjíríà mọ̀ pé ẹ pààyàn ẹwà tó pé láti ní kí lórúkọ ẹ̀ ní Kwara State láti jọ yìí 176 ẹ̀rìbẹ̀ ṣe ń display wọn mo fẹ́ bèrè lọ́wọ́ yín bọ̀dá ajínigbé Mr. ajínigbé ọkọ̀ ajínigbé àwọn 176 tẹ kó ní Kwara mo kàn fẹ́ bèrè lọ́wọ́ yín torí Ọlọ́run ṣé ní Kwara State ṣe activities ò máa lọ no mo kàn ń bèrè lọ́wọ́ yín ni Mr. ajínigbé ẹ bá mi kọ́ọ̀tì bíbí ẹ bá mi sọ fún ọ̀n bàbá Ndit allowance àwọn olórí ibú ẹ bá mi kọ́ọ̀tì bíbí ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí àwọn bọ̀dá ajínigbé ẹni Yorùbá wùjì lórúkọ pé mò ń bẹ̀ wọ́n ni àwọn 170 Mr. Bandit God bless you Mr. Bandit Mr. ajínigbé ọkọ ajínigbé àwọn 176 tẹ kó ní Kwara ìjọwò ṣé wọn pé ẹ̀ ń display wọn ní gbogbo ìgbà ni ṣé kàmpéènì ń lọ ní Kwara bí kàmpéènì ò lọ ṣé gómìnà Kwara mọ̀ pé ẹ kó yàn àní ẹ má kọ́ àwọn ọmọ tálíkà mọ́ ẹ ń ṣọ́ọ̀tì ni àwa tẹ̀ ń kó yìí nínú kẹfẹ́ bí ẹ máa fi bí pa wá ẹ máa fi yà jẹ wá àwọn olórí wo mọ̀ pé gbé èèyàn Mr. Bandit àwọn olórí wa yìí ẹ pé wọ́n tún campaign ní Kwara ó dà wọ́n ń ṣe pátí wọ́n máa ṣọ ẹ fà àwọn ọmọ tálíkà sílẹ̀ ẹ yíwọ́ tì wọ́n ẹ jẹ́ kẹ́jẹ́ wọn gbẹ ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ wọn kó gbẹ gbogbo owó tí wọ́n jí kó ẹgbà percentage tì ní lọ́wọ́ wọn ẹ ṣàánú àwọn ọmọ tálíkà ẹ ṣàánú wa tọ house of representative ẹ pẹ̀lẹ́ o ẹ bá wa ṣe àdúrà ẹ bá wa ka iná àtẹná fún àwọn house of representative gbogbo báyìí ni wọ́n ṣe kó sókè tó ń pariwo ẹ bá wa ṣàdúrà pé bá wa hallelujah fún wọn a máa bẹ̀ yín ni bọ̀dá bá ní ìtẹ̀bádọ́dọ̀ àwọn tálíkà o bẹ̀ṣẹ̀ wò wọ́n yẹn gbogbo tẹ́ ká fi ṣàǹfààní láyé òní wọ́n ti kó ẹ̀yin nu Ọlọ́run ṣẹ́yìn nu Ọlọ́run ẹ̀yin nu bandit nu ẹ̀yin nu àwọn bọ̀dá bandit nìyẹn iye tó bá wù yín kẹ́kọ́ sẹ́yìn mímí ẹ̀yin sọ́jà wa wọ́n bá ti fẹ́ gbé wọn ẹ má lọ pé ẹ̀ ń tẹ̀lé wọn fẹ́ kú fún wọn o ẹ yá dànù ní o ẹ̀yin sọ́jà wa ẹ yá dànù ẹ má dúró o torí wọ́n pa yín
bọ́ pa yín àwọn tó ju wọ́n ní kókó bí ojú adó ni mọ́ yọ kó yìí bí wọ́n pa yín àwọn ọmọ yóò láre tẹ́mi tí mi ò tiẹ̀ èmi tí mi tí lè rí àmì bọ́ ni máa bọ́ àwọn ọmọ sójà tó pé ẹ pa bàbá wọn sójú ogun wọ́n sì mọ́ já yín lápá já yín lẹ́sẹ̀ wọn ò ní ṣe nǹkan kan àwọn àkọ́bí wọn ni àwọn prodigal son wọn ni ẹ̀yin ẹni òfò yẹ kó ṣì dànù ìyá tẹ̀ ń wò yìí èmi náà enjoy yín o ẹ bá ti wá enjoy ẹ bá bá mi like show mi ẹ bá ti enjoy màmí láwọn enjoy mi náà enjoy ẹ bá mi like show ẹ bá mi share video mi ìyá tẹ̀ ń wò yìí máa tọ́ ọmọ ọdún mélòó àwọn àbókí ó dà pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe oògùn yẹn fún wọn ni ẹ̀wọ̀n adúrú ìyá tí wọ́n fẹ́ dó ẹ̀wọ̀n adúrú ìyá tí wọ́n yọ pọ́nrán sí ẹ̀wọ̀n adúrú ìyá tí àbókí wọ́n lọ sínú igbó tí wọ́n fẹ́ lọ sí ìyá ni wọ́n ń tọwọ́ bojú ara àwọn báyìí ni ọdún wo ìyá yìí ti rí pọ́nrán gbẹ̀yìn this woman should be in late 70s God bless you ìjọ wo nìyá ti rí pọ́nrán gbẹ̀yìn wọ́n wá lọ yọ pọ́nrán sí ìyá wọ́n fẹ́ bá ìyá sùn tẹ́wọ́n bí wọ́n ṣe bá ìyá tó wà ní Èkìtì sùn tí wọ́n bá ìyá yẹn sùn tí wọ́n jọ pa ìyá tó wà ní Ìbàdàn wọ́n yẹ bá ìyá yẹn náà sùn ní olódó àbí kí gbẹ̀nú kó níbẹ̀ olódó náà ni tí wọ́n bá ìyá yẹn náà sùn tí wọ́n dó ìyá yẹn náà pa ìyá mi náà tó fẹ́ dó pa yìí èmi ti pé kinní yóò kò dàbí ojú lásán mọ́ o àbí kí ló fẹ́ gbádùn lára ìyá yìí àwọn tó yẹ pé wọ́n ti bà lómi gbóná tó ti súnkì ìyá ẹkú yíyọ Ọlọ́run. Sam, na my mom mat see everywhere when they are booking my scatter na everything I dey video like this so everything I be this look am so look everything when Aboki take carry go inside bush they beat am say he wan fuck am chook am for him body on the process when Aboki take waka leave am na my mother take run enter inside bush after I run enter bush finish Aboki no see anything na Aboki take waka comot this na wetin happen today June na wetin happen so. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orin tẹ̀lé wọn wàláhì tàláhì tí ń sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ìlẹ́rin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀. ṣebí ẹ ti rí ẹ ti ń gbọ́ ní ìlú ẹ̀ táwọn Fúlàní wá láti Ìlọrin àwọn tí wọ́n gbọ́ Yorùbá wọ́n tẹ̀lé wọn wá sílẹ̀ Yorùbá ẹ mọ̀ pé eléyìí sì òun pa ọmọ Yorùbá jẹ ni Sunday Igboho òun fẹ́ gba ọmọ Yorùbá for those of you contacting me pé Yorùbáwùyí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mufti Ìwó bó ṣe sọ̀rọ̀ nípa lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá number one ni pé wọn ò bí ire kó dáwọ́ pàdé wọn ò tí ì bí gúdùmọ́ fada wọn ò tí ì bí gúdùmọ́ fada oníbẹ̀lẹ́nu lọ́ra vitamin C onídìí vitamin C ọtí láàkì kí ló máa ń láàkì ṣé carbohydrate tàbí protein ní 2026 kékeré la wà nígbà yẹn tí ibẹ̀ ti máa ń mú àwọn kan lẹ́nu wọn á ní kó máa ṣẹja tútù fún wọn oníbẹ̀ oníkúrú náà lórí bóyá wà iná máa ti wà nínú kí n tó gbé sórí yẹn abọ́ tó máa ń dé sórí ó máa di abọ́ tó máa ń dé sórí iná tí máa wà nínú abọ́ tó dé sórí yẹn ó ní di vitamin C. God bless you you need vitamin C please ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ gbàǹjáre o ẹ tó bá ní vitamin C lè bá wa send ẹ̀ sí Mufti oníbẹ̀lẹ́nu ó kọ́ gbàgbàgbàgbàgbàgbàgbàgbà ẹ̀yin tẹ̀lé lẹ́jọ́ ẹ̀yin apààyàn burúkú ẹ̀yin apààyàn sọ̀rọ̀ ó náà máa kíìsì èèyàn o ó máa kíìsì èèyàn o àná tó dẹ̀ máa àná ẹni tó máa kíìsì àná ẹni tó ń dẹ̀ ṣe ní mẹ́lò ẹnu ìtọ́ yẹn gan a máa sọ̀rọ̀ ìtọ́ máa wà ní gbogbo bíbí àbí ká ṣe
mo fẹ́ kọ orí fídíò yìí ni àwọn padà ra napin tá máa gbé sí ẹ lọ́rùn àmọ́ wá ràn ó wà lọ́rọ̀ rẹ̀. We said no to Sharia law in Yorùbá lára bẹ́ẹ̀ ti ya wèrè àwọn eléyìí ní máa kí sí ṣé mo wà romantic ṣá àwọn eléyìí náà tó wá ṣe hàn orí bẹ́ẹ̀dì ìyá oníbẹ̀ lẹ́nu ibẹ̀ ní sìn ṣe àmà. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìtàlá tí wọ́n sọ. ẹ̀yin ọmọ Òwò wọn lọ́dọ̀ yín lágbọ̀dé ti wọlé sílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Òwò àti rọwọ́ yín o ẹ̀yin ọmọ Òwò àti rí ọwọ́ yín o kí lórúkọ gọ́vùnà wọn lọ́sùn oníjó Mr. Jackson oníjó àrọ́wọ́ tí yín náà o àrọ́wọ́ Olúwo ti sọ pé wọn ò lè wọ Òyìnbó ó ní bandit ò lè wọ ìlú wọn ò lè wọ owó pátákọ̀ bí wọ́n wà lórí àpè lórí síìtì wọn ò lè wọ owó ṣùgbọ́n tó bá pa ọ̀tá tán wọ́n ń bọ̀ wá bá ọ̀rẹ́ sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ onídìrí. Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó. kí ló tó ń ojú báyẹn wojú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ta gbọ́ fẹ́ẹ̀kì fún máa yìí gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀rù Ọlọ́run tí ẹ lọ mísì ewé ìbẹ́pẹ mọ́ igbó orí bẹ́rì fún máa yìí ẹ lè rálùjọ náà wọ̀ gbogbo ìmọ̀ pátá ẹ lè rálù gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ata sínú igbó fún máa yìí ẹ lè rálù kí ló tó ń ojú báyìí kò sí wéréré kò sí wílélẹ́ yìí o. àwọn ìlẹ́rìí tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí. ẹ̀yin ọmọ àwọn Ìlọrin bọ̀ wá bá ẹ Olúwo ni aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí Allahu Akbar àwọn òfò Ìlọrin kọ́ ẹni Ìlọrin kọ́ àṣetánì Sókótó ń kọ́ àwọn yẹn ò lẹ́nu ń bẹ̀ challenge ti dé ó ti mú gbọ́ fẹ́ẹ̀sì orí ẹ̀ ti yí challenge ti dé Olúwo ni aláṣẹ àtolùdarí gbogbo àwọn mùsùlùmí continue sọ̀rọ̀ sókè. gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìka ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tajà. ṣé Ràṣídì ló ń sọ àbólúwo èèwo tọ̀ sọ̀rọ̀. ẹ pàdánù mo yọ̀ǹda fún yín. ẹ ti gbọ́ tán ẹ lọ ọkọ̀ ìtọ̀ kalẹ̀ ẹ má fẹ́ ọmọ ní Ìwó ọmọ apáyín ni o ṣé ń gbá ó ní Olúwo ní ẹ lọ pa gbogbo wọn dànù nínú Ìwó tún sọ àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ má mọ̀ tọ̀ bẹ ti fọmọ ní Ìwó sí yín bá yín nù èmi Ìwó tó bá ní Ìwó tó bá kànlẹ̀ kan náà nígbà mo yá dànù ẹ̀yin ọmọ Ìwó tọ̀ wọ́n dẹ̀ ẹ̀mọ́ poni ní tọ̀ ọ̀dà àbá àwọn ẹ̀wọ́ ọmọ Ìwó mọ́ poni tọ̀ ọba àwo Ràṣídì ẹ̀wọ́ mọ́ poni ní ọmọ poni Olúwo mọ́ poni o kò sí o Olúwo mọ́ poni. Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín. ṣé gbọ́ Olúwo fún wọn ní ọ̀dà títì pé kó lọ pa àwọn èèyàn nínú Ìwó Olúwo kò sí o Olúwo mọ́ poni o kò sí àrè Olúwo mọ́ poni Olúwo mọ́ poni o Ràṣídì Olúwo ẹ̀wọ́ ọmọ poni tọ̀ Olúwo mọ́ poni nínú Ìwó Olúwo mọ́ poni ìkọ́dé túsọ. Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ̀kọ́ jẹ náà ó ṣe wọ́n lálejò Olúwo mọ́ poni ló ń pè lógun Fúlàní Olúwo mọ́ wọ́n ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi ẹ̀ ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan nù ìlú Ìwó ni àmọ́ ó kó ni ó jìnà. gbogbo ẹ̀yin tẹ́ bá ní fámìlì tí ìrandíran yín bá jẹ́ ọmọ Òkè Ìsájì ṣẹ́bọ̀ kó tún sọ ó ní ìlú yẹn nínú Ìwó ni olókoòwò ni ó ní Òkè Ìsájì ni wọ́n ń pè é nígbà tí àwọn Fúlàní wá pẹ̀lú àwọn ọmọ Ìlọrin ó wí Olúwo wí kẹ́lẹ́ epo wọn ẹ pọ̀ gbogbo wọn o ẹ pọ̀ títí ẹ pa láboyún èmi kọ́ mọ̀ wí o ẹ mọ́ gbọ́
continue tún sọ. Ẹ̀yin ọmọ òkè sáàjì tọ̀ àti mẹ́ni po yín wá o ẹ po gbogbo ẹni. Fulani wọ́n máa ń ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi wọ́n ń pè bẹ̀yẹn ní òkè sáàjì ìlú kan nù ìlú Ìwó ni àmọ́ oko ni ó jìnà sí òde ẹ̀ ṣùgbọ́n tẹ̀rítórì ọba Olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n á jìnà sí. Ó wà ní tẹ́rítírì ọba Olúwo jẹ́ ń gbọ́rọ̀ o ó wà ní tẹ́rítírì ọba Olúwo lẹ́nìkan lọ pa wọ́n bẹ̀. Àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north ó délẹ̀ Yorùbá. Ṣé ń gbọ́ ó ní àwọn tó wà ń bẹ̀ wọ́n máa ń defend ilẹ̀ Yorùbá wọ́n máa bá wọn north jagun wọn ò fẹ́ kí tentacle north kó wọlé Yorùbá kó má wàá kó wa lẹ́rú lọ́dúnwó bá ní ẹ̀ lè pọ̀ Ògúndé ẹ wo Mufti dáadáa Tinubu àwọn tó máa bàjọba ẹ jẹ́ nì Tinubu àwọn tó máa ba ìjọba ẹ jẹ́ àwọn rèé àwọn tó máa bàjọba ẹ jẹ́ rèé Tinubu sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. Lórí ọba Olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n á jìnà sí wo àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north ó délẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ ìbọdún ọ̀sẹ̀ kú ní kíni o. North àti south west ṣé kankan náà ni wà ní tí tentacle wọn máa délẹ̀ Yorùbá tí tentacle Yorùbá kò lọ sí north ẹ gbọ́ o ẹ bá mi hashtag Tinubu ẹ gé fídíò yìí ẹ lọ lè mú gbó Tinubu o ẹ wo Olúwo pọ̀ ní o Olúwo pọ̀ ìlú kan run ẹ wo Olúwo pọ̀ dídí ìlú kan run o bò sí o Olúwo pọ̀ dídí ìlú kan run o ẹ gbà wá sọ̀rọ̀. Níbi tí ọmọ lágbára oye so àwọn Fúlàní wọ́n máa ń pè wọ́n ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọ́n wá bá. ẹ ti gbọ́ ó ní Fúlàní lẹ̀ ń pè wọ́n nínú ìtàn ó ní àmọ́ àwọn mùjàhídìn ni àwọn mùsùlùmí ni wọ́n tọ́ àwí kò yí o mọ̀ wí bẹ́rí wọn sá mọ̀ wí kò yí ẹ̀mọ́ bọ́ ó wá àwọn mùjàhídìn nínú ìsìlámù ni àwọn mùsùlùmí àwọn wíṣìlámù inú mi ṣáà ń dùn ní ẹtẹ ní ẹ máa tẹ bàbá nílẹ̀ Yorùbá ẹ máa lọ sọ̀rọ̀. wọ́n máa pè wọ́n ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọ́n wá bá Olúwo nígbà wọ́n sì ṣàlàyé fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tó ọ̀dà sáǹdẹ̀ tó wọ́n bìí fún Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun lọ́wọ́ nígbà bá fẹ́ jọba àfáàní ọ kí ló tó ìjọba pọ̀ lẹ́míà àwọn náà bá kàn máa jẹ́. ṣé ẹ gbọ́ ẹ ti gbọ́ tán ẹ bá fẹ́ yàwó dáadáa ńlẹ̀ Yorùbá ẹ wà àwọn fámìlì Olúwo dáadáa o tẹ́ ẹ bá fẹ́ yàwó ńlẹ̀ Yorùbá ẹ wo fámìlì Olúwo dáadáa ẹ mọ̀ fẹ́ yàwó ń bẹ o ẹ mọ̀ fọmọ ń bẹ ẹ mọ̀ fọmọ ní fámìlì Olúwo o ẹ mọ̀ poni ní o àwọn aponilẹ́kúnjayé mọ̀ poni ní o tẹ́ bá lọ lè fẹ́ yàwó lọ́dọ̀ fámìlì Olúwo lẹ́ẹ̀ bá poyín àwọn lọ́nu ẹ lọ́nu sọ̀rọ̀ o. bí àbẹ́ yìí lọrin ni Olúwo wa sọ fún àwọn lọ́wọ́ pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pẹ̀lú àwọn lẹ́míà wọn ni máa wo òun bí Yorùbá mọ́ òun sì fẹ́ ṣẹ́ lára àwọn ọba wọn bóòlù àwọn náà ṣe gbàgbọ́ yẹ́sì Islam wọn á yọ. ẹgbọ́n Olúwo fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní kó Olúwo kó darapọ̀ mọ́ Fúlàní ó lóun sì fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba Yorùbá ẹ̀yin ọba wa wọ́n bá ti mú àwo lọ́rùn sọ̀rọ̀. ọba Olúwo kọ́ máa jẹ́ ọba Olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kí ni o ẹ̀míà ni àwọn ará nọ́ọ̀tì sì sọ fún wa tọ́wọ́ àwọn ọmọ ogun Islam tọ́wọ́ wọn ni pé kí ló tẹ̀ máa jẹ́ níà rísì tí Olúwo sọ fún wa ní John tó sì jẹ́ tàn wá mẹ́nu so bọ́n ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n á kọrí sí Òkè Ìsájì wọ́n dẹ̀ tu gbogbo abúlé Òkè Ìsájì tí mo rí ibi tọ́lọ́ ń lẹ́wọ̀n lépèdè lẹ́yìn ìgbà tí wọ́n tu. ṣé ń gbọ́ wọ́n wá náà fẹ́ wá pa àwọn èèyàn ní ìlú Ìwó Olúwo wá dáná fún wọn ó ní ẹ jẹun kíkùn yín lè lé wọ́n jẹun tán ikùn wọn lè bámúbámú wọ́n wá wọnú Òkè Ìsájì lọ ọ̀pá ọgbọ̀n tó wà bẹ̀ pátápátá. ogun dé ẹ má pọ̀ ọgbẹ́ni tí ń bẹ ń bẹ pátápátá wọ́n gba òkè ó tún dárúkọ ọbẹ̀ ní Òkè Ìsájì ni wọ́n pọ̀ lóyún wọ́n pọ̀ ọmọdé wọ́n pọkùnrin wọ́n pọ̀ obìnrin
ẹni kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ìyá wa yẹn wọ́n ń tigi bọ̀ yín fún bàbá yìí ẹ máa kà ẹ ti dèpo ọ̀bọ̀ ká tẹnu ẹ tán. wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú Olúwo ń ṣe wọ́n Olúwo wá fún wọn ní ibì kan kò jìnnà síbi tó hospital táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́dò lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú èlò wọn ibi ọlọ́wọ́ wá fún wọn lépèdè wọ́n ń kílèmù lùn padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́. àwọn Fúlàní àwọn wo náà gbà kì í ṣe àwọn Fúlàní tó pa náà ló máa gbà ẹ dákun ẹ pè wọlé ẹ mọ múra sílẹ̀ àti pè wọlé TikTok mo mọ wọn ṣe ṣètò tó wá gbé yín wọlé nígbà tó wá wọlé ń sin ẹ̀mí mìíràn mo máa pariwo ni ẹ pọ̀ ní o ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ mọ̀ fẹ́ yàwó níwò ẹ mọ́ mọ̀ fọ́kọ níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò ẹ mọ̀ sá o pọ́nípọ́ní ni wọ́n pọ́nípọ́ní ni wọ́n níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò. Ọlọ́run pa orí wọn rún kódà wọn tún lọ kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tí wọ́n jọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kí wọ́n fẹ́ pamọ́. lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí mi ní dákẹ́ tó bá wù yín ẹ share fídíò yìí tó bá wù yín ẹ má share àwọn pa máa dákẹ́ tí ìwọ ẹlẹ́dẹ̀ máa fi wọgbà tó máa fi balẹ̀ wa tó máa fi bàtí wa jẹ́ tó máa fi sọ àwọn ọmọ wa dìdàkudà táwọn ọmọ wa náà fi máa pààyàn táwọn ọmọ wa náà á di báńdíìtì ṣẹ̀mọ̀ ẹni tó bá ti gba ẹ̀sìn mùsùlùmí lágbàsódì ẹ̀mí èèyàn ò ní jọ́ lójúmọ́ àti máa rẹ́ẹ̀pù kọ́ máa pààyàn kò ní ní lára mọ́ tó jẹ́ pé àwọn ọmọ wa obìnrin wọ́n á jẹ́ victim wọn wọ́n á máa bá wọn sùn láì lẹ́tọ̀ọ́ wọ́n á máa fẹ́ wọn lọ́mọ kéékèèké wọ́n á máa fẹ́ wọn ní ọmọ ọdún 7 ọmọ ọdún 9 mi ìlú dákẹ́ mo pé gbogbo wa tó kù tá à ń pariwo lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àní dákẹ́ ẹ wo nǹkan tí Mufti kọ ó ní pé ilẹ̀ Yorùbá pé ṣẹ̀ríà lọ gbọ́dọ̀ dúró ní ilẹ̀ Yorùbá. ẹjọ́ tó bá ti wọrí TikTok wa tẹ bá mọ̀ pé lè ní ìtẹ́ drop ara ìjọwọ́ fídíò lọ́wọ́ show mi ẹ̀jọ̀ má bínú mọ̀ fún crowd ẹjọ́ mọ́ ká lòlò wọn bá ní mo lè pariwo wọn mo fọlọ́ ọba bẹ̀ yín if you're my TikTok and you cannot mute please drop yourself or else I will drop and I will block you. mo fẹ́ máa rojọ́ ẹ má bínú mọ́ ká lòlò. ṣé mo pé wọn ò wá fi mọ́ Ọ̀yọ́ nìkan ṣoṣo gbogbo ilẹ̀ Yorùbá ló kó lápapọ̀ so àwọn pípù yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gbogbo bó ṣe ń pariwo pé gọ́fìmẹ̀ntì mọ̀ sí bó ṣe ń pa wá bó ṣe ń ṣe kinní kan yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń fojú wọn sí wa ni pé àwọn mi sọ pé gọ́fìmẹ̀ntì ò mọ̀ sí but àwọn mùsùlùmí wa wọ́n mọ̀ sí àwọn mùsùlùmí oní àlùsùnà wọ́n mọ̀ sí bó ṣe ń kó àwọn èèyàn wa bó ṣe ń pa wá. àlàáfíà tí ó lálàáfíà àwọn ọmọ kékeré yẹn tírẹ́tì òkú fi tírẹ́tì wa wípé àwọn ọmọ kékeré tó kó yẹn ò táwọn bá kó wọn tó lọ ń gbé òkúta sáwọn ọmọ 2 years old lẹ́yìn níbi tí ẹ̀sìn wọn dájú dé níbi tí wọ́n wà tó níwà ọ̀dájú tó níwà ìbàjẹ́ tó níwà ìkàdé wọ́n wá lọ kó àwọn ọmọ kékeré ọmọ 2 years old wọ́n wá mú òkúta wọ́n wá ń dán mọ́ wọn lẹ́yìn ìkan tó gbàgbà tó mú tó gé lórí fẹ́ù nítorí pé ó fẹ́ kí ṣẹ̀ríà lọ dúró nílẹ̀ Yorùbá wọ́n gbọ́ pé ẹ̀rù máa bà wá wọ́n gbọ́ pé àpariwo Yorùbá máa jà wọ́n máa ní kó fáwọn oníṣẹ̀ríà lọ ọ̀rọ̀ yìí ó ti dàbí pé ọba rán ni níṣẹ́ báyìí odò ọba wá kún Ọlọ́run nìkan ló máa bá wa dá sí Ọlọ́run nìkan ló máa bá wa dá sí ẹ wo nǹkan tí Mufti tún kọ Mufti ló ní kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń yìnbọn kó máa kẹ́ wọn bó ṣe ń wẹ odò kó máa kọ́ wọn bó ṣe ń fa ọkọ̀ bó ṣe ń jagun kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń ní ọ̀tá lẹ́yìn ọ̀ṣẹ̀ lè kọjú sí ọ̀tá ẹ̀ láti bá jà èmi ò mọ̀ pé àwọn àgbàlagbà gan tá à ń sọ pé ẹnìkan ọ̀tá mi èmi ò fojú mi rọ́ta tèmi rí torí kò lè sọ fún mi fúnra rẹ̀ pé òun jẹ́ ọ̀tá mi inú ìgbà ẹni màá kọ́ ti mọ̀ pé ṣé ẹni yìí ṣọ́tá mi ni àbí kì í ṣọ́tá mi tó bá dẹ̀ ní mi lára tó bá mọ̀ pé ẹni yìí ní mi lára máa yẹra fún Mufti ní kó máa kọ́ wọn bó ṣe ń mọ ọ̀tá láti lè máa gbọ́ bó ṣe máa pa ọ̀tá wọn ṣé ọmọ ìyá àtọmọ bàbá tí kan jẹ́ mùsùlùmí tí kan jẹ́ kìrìsìtẹ́nì tí kan wá ń ṣe ẹ̀sìn oníṣẹ̀ṣe ṣé àwọn yẹn ni wọ́n múra wọn lọ́ta nínú ẹbí wọn pé ọ̀tá mi lélẹ̀ yìí torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe ọ̀tá mi lélẹ̀ torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe àbí Ọlọ́run alààyè ló máa wà pẹ̀lú wa o Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ jí o ẹ jí ẹ má jẹ́ adákẹ́ ẹ jí ẹ má jẹ́ adákẹ́ ẹ jẹ́ ká máa ṣe no to Sharia law ní ilẹ̀ Yorùbá. say no to Sharia law bàbá wa kọ sí comment section we say no to your Sharia law Ògúndé tàlàfíà tí ó lálàáfíà tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle tẹ́ bá rí wọn ẹ sá àwọn ọmọ tó ní ká máa fọmọ wá lọ́kọ lọ́dún 6 tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle wọn ò lálàáfíà ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì eléyà gbélé lọ sí kóòtù wọ́n ṣe ń gbé pọ́n ara wọn síta náà ń gbé ìyàbọ̀ pọ̀ ara wọn síta àti tó ń pàpà sùn pé gbogbo ẹ̀ ni wọ́n ń gbé bọ́ta
kò kí ń tẹ́ lórí wọn kò ń tẹ́ lórí wọn ẹnu ò ń sì lára fọ́kẹ́mù wọn sọ̀rọ̀. ẹ máa sọ pé ṣé no to sẹ̀ríà lọ lábẹ́ comment section. ọlọ́wọ́ akọ́sí comment section. fẹ́ sẹ̀ríà lọ. mo mọ nǹkan tí mò ń sọ. fẹ́ sẹ̀ríà lọ tí sẹ̀ríà bá ti dé irú aṣọ tí mo wọ̀ yìí wọn ò bí mi dá kí n wọ́n mọ́. gbogbo yẹn gbọ́dọ̀ máa déjà àbù sórí ni wọn ò ní fi mọ́ lórí ẹ̀yin nìkan wọn á fi mọ́ wọn gbọ́dọ̀ rí Christian kan gbogbo gèlè tẹ̀ ń jà lọ pátí yẹn wọn á wá máa gbé yín pàmbẹ́ ni ṣebí ẹ fẹ́ gbọ́rọ̀. ẹ wo sísá wa yìí ẹ rí wípé ẹrù wà níwájú táwọn tẹ́pẹ́ èèyàn máa rí ọjà ní tí wọ́n pàtẹ yìí ẹ wo nǹkan àwọn àti Yorùbá wuyì alálà lùlù ni gbogbo orin tó lọ fún wa ńlẹ̀ Yorùbá tá máa kó sínú nǹkan táwọn àwọn kan wọ́n náà wá rí wa pé yẹ ìsọ Ọlọ́run ló dánmọ Yorùbá báyìí wọ́n ní ọmọ ní kẹjọ dúdú bò ní bò látòrí dé kan ẹsẹ̀ ni ẹnì kan tí itọ́ wà ní gbogbo ẹnu ẹ̀ tí ìbẹ́ wà lẹ́nu ẹ̀ láwáwá ṣẹlẹ̀ àánú ní kù ó mọ̀ máa rojú bá yín sọ̀rọ̀ náà ni not to ṣẹ̀rí àlọ́ God bless you not to ṣẹ̀rí àlọ́ bàbá wa kọ́ àfẹ́ ṣẹ̀rí àlọ́ nílẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ rí ikú lọ Sambisa ẹ máa lọ Sambisa not on our land ẹ ṣí èrè yín olórí ibú ẹni òfò yìí. ẹ gbọ́dọ̀ wọ́n sọ fún yín sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ń kọ́ tí kún ẹ̀yin dẹ̀ tí ń bá ti yín lọ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ìgbà ni mo kàn ń wò gbogbo bẹ́ẹ̀ ṣe mú gèlè tẹ́ ẹ lọ pàtí yẹn ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn bẹ́ẹ̀ ṣe róró fi tẹ́ ẹ gbé gèlè tẹ́ ẹ múrú kẹ̀rẹ̀ tẹ́ ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn wọ́n fẹ́ kí everybody ṣáà máa àdàbọ̀lẹ̀. wọ́n wá tún wọ́n máa kó yín láti máa pa yín wọ́n máa kidnap yín wọ́n máa gbowó lọ́wọ́ yín wọ́n máa gba ransom lọ́wọ́ yín lórí ilẹ̀ yín wọ́n á máa gba ransom lọ́wọ́ yín tẹ́ ẹ bá sọ ransom wọ́n máa pa yín ni torí ransom yẹn òun làwọn náà fi máa ṣe ìtànkálẹ̀ ẹ̀yìn rere ẹ̀sìn ṣìgìdì tó gbé dání ẹgbẹ́ nǹkan tó kọ ẹ bá mi share fídíò yìí ẹni tó bá lóye ọ̀rọ̀ mi ayé mi ìpẹ́ Fúlàní mi ìpẹ́ Haúsá mi ìpẹ́ Ìgbò Yorùbá nìkan ni mò ń pè lórí péjì mi ẹ jẹ́ àjọ rísìn sí ẹ jẹ́ kájọ jí ẹ jí kúrò nínú oorun ìyà tẹ́ wà ẹ jẹ́ àjọ jí kúrò nínú oorun ìyà tá wà ká mọ nǹkan tá a bá fẹ́ ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé ó dàbọ̀. ó dàbọ̀ sísá wa ẹ ṣe gan sísá wa ẹ ṣe o sísá wa o gbogbo ẹrù bèbèbè yìí táwọn kan wá ní tó ń wò pé yéé alára lùlù gbàǹkì wọ́n ní ká lọ kó sínú aṣọ ká máa wá da òórùn bolẹ̀ ká máa wá gbá fíkán ká máa wọ̀ jáàbù tó ti dọ̀tí náà wùsẹ́ náà tó ṣàríyá lọ orí ibu yín Sambisa lẹ máa lọ àti má ti wọlé kán mìtì wọn tó hàn ọ́n àti ṣàríyá lọ ti dé báyìí ni ẹ jọ Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè náà tó ṣàríyá lọ lórí ilẹ̀ wẹ kórí ibú lọ yín wèrè. ẹ kú dédé àsìkò yìí mo fẹ́ wẹ́n tó hàn ọ́n yẹn ni o ẹ yẹ kí n pè wọ́n ẹni sùn sà yúsà ṣe wà ń bẹ̀ ẹni tó ń sùn yẹn mo fẹ́ drop pẹ̀ yúsà ṣe wà ń bẹ̀ Ọ̀ṣun something Ọ̀ṣun pẹ́ ṣe wà ń bẹ̀ bàbá wa Adéyẹmí ẹ continue ẹni tó bá ti pèsè bá ti dáhùn àwo lọ ni ẹ continue bàbá wa no to ṣẹ̀ríà lọ kò sí tó jọ ń ṣe èrè. ṣé nítorí pé àwọn aráàlú jẹ́ mùsùlùmí gbogbo nǹkan tí ó ń sọ ṣé àníjọba ní Nàìjíríà. èmi ò mọ̀. tó bá ń gbé omi lọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹni tí bàbá tí oníbẹ̀rẹ̀ rẹ̀ sọ wọ́n ti lọ gbé o. bẹ́ẹ̀ ni. ṣé irú ẹni yìí sìn wọn ọ̀gbọ́n tó ń wé àbí wọn ọ̀gbọ́n tó ń sọ. ó láwọn pa odidi ìlú kan mu. ó ti sọ pé ní ọ̀rẹ́ làwọn àti DSS ó ti sọ nínú ṣó ẹ̀kọ́ ó ti sọ so wẹ́tẹ̀ yẹn ò jẹ́ kó lè gbé bẹ́ẹ̀ tó ní kó lè jẹ́ mùsùlùmí àti pé ìjọba wa tó wà pẹ́ mùsùlùmí náà ní bí àtọ́fà nìyẹn ìran tí náà lè fa àwọn ṣe kọ̀ọ̀kan bọ̀tú bá jẹ́ ní ẹnìkan tí ò ní fọ̀ tí ó dò lè kan náà wọ́n ti gbé ọmọ tó ló ṣe perfect information ṣé lọ́jọ́ àbíkú wọ́n track ẹ̀ wọ́n lọ gbé. wọ́n ò lè gbé Mufti àwa la máa defend ara wa bàbá mi ní Kogi ìgbà tó kọ Kogi lẹ́yìn táwọn Kogi defend ara wọn ṣé wọ́n rí nǹkan ṣe wọ́n ò lè gbé Mufti àwa la máa defend ara wa ẹ lọ káwọn ikú ní ekéwu tó bá kọ òun nìkan àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ kọ́ máa kọ́ wọ́n yẹn yìnbọn. àwọn orúwọlẹ̀ ló ń fi wọn bọ́ta. àwọn ọmọ alábọ̀ wọ́n sì kó sí gbogbo yẹn ìjọba náà tí nǹkan kan ṣe fún wọn àgbẹ̀ láì
ọmọ yẹn tó bá rí tó ṣe bá ọmọ yẹn tó bá rí tó ọmọ yẹn jáde ó máa le gan o. ẹ ti ráyè wa báyìí Mr. àbí Mrs. Adé ní bá wa gbóhùn sókè Adé Johnson gbóhùn sókè mo kọ̀ fẹ́ sá TikTok yẹn wò Adé Johnson gbóhùn sókè. Ẹ káàbọ̀ sà tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle à ń gbọ́ rí sà. Almost every minute, every hour, mo máa follow láti wo gbàgbọ́ ńlá àti lọ́sẹ̀. But first question, ẹ̀mí ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ó sọ gbogbo ilé ìsìnká. Tani bàbá Mufti wọ́n ṣe sọ ni báwọn pa odidi ìlú kan run. Àná ẹ̀jẹ̀ sọ ni bí few months ago ló sọ. Bí few months ago ló sọ sà. Wọ́n láwọn pọ̀ dídí ìlú kan run pẹ̀lú Olúwo. Àwọn alálẹ̀ náà ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu wọ́n ń kà ní ẹ̀ka ti dèpọ̀ ọ̀bọ̀. Ẹni fìgbà. Wọ́n mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ o tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle. Ó tún dárúkọ ọbẹ̀ ó ní òkè mo ló pè é láti mo ló pè é lẹ́ẹ̀kan. Òkè Sáàjì God bless you. Wọ́n pa everybody ni wọ́n poyún inú wọ́n pàṣẹ ìsìn. Wọ́n fẹ́ pa gbogbo wa ní o bò sí o bá a gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun náà bá wa ẹ gbọ́n sókè lórí fóònù o ẹ ṣeun sà àjọ ń ṣètò ní o. Two information ni mo fẹ́ fún àwọn èèyàn wa tí mo fẹ́ kàn understand ni pé àwọn Fúlàní yẹn wọ́n ń ṣe Nàìjíríà ẹni Fúlàní tó wá wà Nàìjíríà àti tó wà ní gọ́ọ̀mẹ̀ntì àti tó ti gọ́ọ̀mẹ̀ntì àti tó gba ojú wa àti tó gbórí omi wa àti tó kó wọlé àti tó gun màálù wa àti tó wọnú màálù wa sọ́dọ̀ wa kó wọ́n ń ṣe ọmọ Nàìjíríà wọ́n ń ṣe ọmọ ọ̀dọ́ wa àlejò ni wọ́n Nàìjíríà ò ní Fúlà. wọ́n tó máa ń lọ dá padà sọ́dọ̀ ọlọ́pàá yẹn àbọ̀dọ̀ fún yẹn wọ́n máa tún padà wá ṣe àìdá fún wọn ó bẹ́tà káwọn náà máa ṣe wọ́n bó ṣe ń ṣe wá a ní láti máa mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá gọ́tà iná bá ti ṣe bó ṣe ń ṣe wá yẹn àwọn náà máa gbọ́ mẹ́sẹ̀jì pé mélòó kan tó lọ síbi kan ọ̀dà kan ti mú wọn balẹ̀ àwọn náà àṣà wọ́n gbà tẹ́lẹ̀ bá mú tẹ́lẹ̀ lọ fún wọn fọlọ́pàá the same ọlọ́pàá náà ló máa padà tí wọ́n lè wọ́n gba ojúlé olé wọn gbẹ̀yìn kùnú jáde ni. bẹ́ẹ̀ ni. kò yẹ yín tó a ní láti máa ṣe fídíò a ní di fídíò ṣé ẹ̀rù bá wọn lọ sí ọ̀dọ̀ àwọn Ìgbò nìkan tó ní kí wọ́n sáńbẹ̀ ó yẹ ṣe àwọn náà yẹn jú wọn nínà. ẹ mọ táwọn Ìgbò ṣe fún wọn. ẹ nà á bí nínú òwò òwúlò fún wa nínú òwò òwò pàtí ọ̀gbẹ́ni wèrè tó ń sọ bí oníbẹ̀rẹ̀ náà oníwèrè yẹn ti ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí ọ̀rọ̀ ẹ̀ kò ń sọ̀rọ̀ tó wúlò bí òpin kan máa yìí ṣe tó bá neglect àwọn kan tó pé tó bá neglect wọn. ká neglect àdúgbò information tó pass out yẹ gbọ́ ọmọ Yorùbá àdúgbò information ká neglect yẹ. sẹ́rí ìyá mi sẹ́rí silent gbà mí wọn apá yòókù mi kọ̀mẹ́tà kọ́ máa kàn ní pé àwọn Yorùbá ti ṣe fún máa yẹn tó pé ó wọlé tó di process wa ń sọ̀rọ̀ sí after many years. Ṣẹ́gẹ̀ tó bó ṣe ń ṣe gbé yàrá ẹni kó wà relevant kò lè wà relevant kò sí kan tó lè ṣe gbogbo tó yẹ kó ń pariwo oṣù. So àdéhà tí mo ní kí n mú wá ní ẹ tó bá work ṣáà táwọn yẹn bá láìpẹ́. ẹ ṣeun gan sa. Then ọ̀kadà yẹn náà ìyá mi ẹ̀jọ̀ ó lè má bẹ̀ṣẹ̀ lè bá àwọn èèyàn sọ wọ́n try láti stop ọ̀kadà yẹn wà láǹkì táwọn fún yẹn lò tó fi. Ọwọ́ mi ló tẹ̀ o tó mo ti gbọ́ ọ́ ní tẹ́tẹ̀lẹ̀ mo bẹ̀ sọ ẹ ti sọ̀rọ̀ délẹ̀ yìí. Ẹ wò wọ́n
àwọn náà sílẹ̀ àwọn ni wọ́n sílẹ̀ ẹni sì ká lè wúlò ẹ ti kí wọn ẹ bá wọlé ìwà wò wọ́n ti ṣídé àwọn náà ṣídé yìí. Gbogbo àwọn wèrè wo lọ́pọ̀ wá yìí o, àwọn asíwò wo lọ́pọ̀ wá yìí o, àwọn ọmọ tó ti pátá wẹ̀rẹ̀ wọ́n wó dàgbà wo lọ́pọ̀ wá yìí. Ẹ ló mà. À ń gbọ́ yẹn má gbọ́ wa nínú ilé mà, bá wa ní ìtẹ̀bí ń gbọ́ wa nínú ilé, má gbọ́ wa nínú ilé. Ẹ ló mà. À ń gbọ́ yín sẹ́ má gbọ́ wa nínú ilé o. Ok, mo ti gbọ́ mà. Ọlọ́run bá jọ dáa fún yín o. Gbogbo ẹ̀ tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo wọn lọ́ti fẹ́sẹ̀ gbẹ́pọ̀ ṣùgbọ́n yìí sì wà lórí ipa iṣẹ́ àfẹ́gbà Yorùbá sílẹ̀. Ọlọ́run tó ṣe tó fún yín ní agbára kò ní gbàgbára lọ́wọ́ yín o. Ẹ̀ẹ́dẹ̀ ní yóòdí ní sọ̀rọ̀ dànù. Ẹ máa ṣe é lópin báyìí tó jẹ́ pé ó yẹ yín gbàgbàgbàgbà báyìí nípa Yorùbá bó ṣe máa rí rẹ̀. Orúkọ tẹ̀ ń jẹ́ gan Yorùbá wuyì orúkọ gidi lẹ̀ jẹ́ ẹ tó ṣe máa jẹ́ Oòduà wuyì. Torí pé ẹ ti sọ fún gbogbo àwọn èèyàn pé Yorùbá wuyì gidi gangan Yorùbá ó ní yìí nínú orúkọ gidi gan lẹ sọ láyé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Adúpẹ́ fọ́dọ̀rùn. Adúpẹ́. Ọyìn tí mo sọ láàárọ̀ tí mo fi sọ̀rọ̀ tó dùn mí pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kìdìkan. Ó lọ́rọ̀ tí mo fẹ́ sọ. Wèrè tẹ́ ìyá sẹ́gbẹ̀ẹ́ bàbá Olúbàdàn. Ṣé ojú ẹ jojú Yorùbá ni? Àtọkùnrin àtọbìnrin wojú wọn òjòjú àwa Yorùbá. Kí ló wá fẹ́ pa wọ́n fọ̀gbọ̀dẹ̀ kan tó kọ́kọ́ sọ̀rọ̀ pé Sudan láti wá? Àbọ̀ olórí burúkú ni. Wọ́n bá jẹ́ pẹ̀lú Sudan ni tó jẹ́ kó wà lẹ́yìn Fúlàní tó jọ máa lọ. Ó yá máa lọ àfẹ́ ní láàrin wa, àfẹ́ lórí burúkú láàrin wa. Jẹ́ mú fún táyì wò ó. Tó sọ pé òun ti pàlúkọ̀ọ́rù nísìsiyìí tí mo gbọ́ sí. Ó tún fẹ́ fún àwọn Fúlàní lọ́wọ́. Ṣé ní ìlú àwọn Aráàbù àwọn ilẹ̀ ọ̀tà tó ti gba ẹ̀sìn ṣé wọ́n ṣe kọ́ wọn yẹn pọ́npá ìran ìlú rú ṣé tó bá jẹ́ pọ́n àwọn èèyàn gbogbo tàwọn ibi tó ti lọ gbẹ̀sìn yẹn táwọn wá gbé kárí tó wá ń lò lódìlódì ṣé tó bá jẹ́ pọ́n wọ́n ti pàlú wọn rú nìyẹn ṣáwọn náà máa lè débẹ̀ wọ́n máa lè sọ pé àwọn kò ní. Torí pé nǹkan tèmi fẹ́ sọ máa yà yín lẹ́nu ẹ má fi lè da ẹgbọ́n mi wá. Opinion ti ní lórí page Yorùbá ti jẹ́ free. Ọ̀rọ̀ ti wá lójú ẹ̀ bá ti lójú ọ̀gẹ́dà jù. Mo ti lójú ẹ̀ ń sẹ́yìn. Ṣó ti yé èyí tá a sọ sí pé wọ́n jàjà mùsùlùmí wọ́n jàjà kìrìsìtẹ́nì àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣẹ̀ agbọ́dọ̀ parapọ̀ báyìí ní ìsìnkà sọ̀rọ̀ adé yọkọ̀. Bẹ́ẹ̀ni bàbá tíṣẹ̀ ilé ṣe. Bẹ́ẹ̀ni. Agbọ́dọ̀ sọ̀rọ̀ adé yọkọ̀ kí bàbá ṣe wà yìí kí mùsùlùmí kó búra tó kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣẹ̀ nípa onídàráwà nígbàgbọ́dẹ̀ tá a máa san para wa kí mùsùlùmí kó búra tó kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣẹ̀ nípa nípara kó oníṣẹ̀ṣẹ̀ náà gbé gbogbo ojú ló gbé sílẹ̀ àbátálá ni wọ́n jọ búra fúnra wọn. Àjọṣe torí pé nígbà tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn tá a búra fúnra wa ìbúra tó jẹ́ gidi gan tó yẹ kó tẹ́nìkan bá náwó kọ́wọ́pọ̀ àti tó lọ gbàgbọ́dé kan tó sọ pé nǹkan táwọn ṣe irọ́ ni tó jẹ́ kó máa mú balẹ̀ tá a máa rí pé ọ̀dàlẹ̀ lélẹ̀ owó tó yẹ ká ṣe láàrin ara wa nìyẹn. Gbogbo àwọn ìjọba tó dìde sí nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ọgbà ìyàn tí wọ́n sílẹ̀ báyìí ní ìsìn. Gbogbo àwọn ìjọba tó dìde sí nǹkan tó ṣẹlẹ̀ tó pọ́gbà àwọn èèyàn tí wọ́n sílẹ̀ báyìí ní ìsìn. Àwọn òtí ẹ̀fẹ́ ìjọba kankan mọ́ àfẹ́ gọ́ọ̀mẹ̀ntì àgbẹ̀fọ́ gọ́ọ̀nà mọ́ lórílẹ̀‐èdè wa. Láyé ẹjọ́ òun kò sí gọ́ọ̀nà kò sí pírẹ́sidẹ́ǹtì. Ọ̀gọ́ wà fáwọn àwọn ọba wa ẹnu wá ká wọn. Nígbà tó ti kó sí abẹ́ wọn sì lẹ́nu wo àwọn mọ́. Àfẹ́ bò mọ́ ẹnì kankan má dìbò ẹni tó bá dìbò máa kú síbẹ̀ ni a gbọ́dọ̀ dìbò mọ́. Ká padà sí ìgbà mi tá a máa ń ṣẹ́gun gbogbo òṣà wa tó ti fi wọ̀n wọ́n kó padà sí àyè wa kó má bínú sí wa mọ́. Jẹ́ gbogbo orílẹ̀-èdè wo yẹ ká ló gbogbo orílẹ̀-èdè wa gbogbo àwọn fúlẹ̀ tó bá ti wọ bẹ̀ báyìí tó bá ti gẹ́kọ̀ọ́ ìṣọmọ orílẹ̀-èdè wa. Nǹkan burúkú ni kó ṣẹlẹ̀ sí wọn ará ni kó máa sọ́pa wọn àrá ni kó máa sọ́pa wọn mo bá má jẹ́ inú òjò ará ìrọ̀jò kó sọ́pa wọn ló bá jẹ́ inú òjò àrẹ kó sọ́pa wọn ẹ̀rí kó máa sá lọ asáfọ́ 40. Ọlọ́dẹ ti pọ̀jù náà ọwọ́ lọ́rọ̀ gbogbo nation ọ̀rọ̀ fún wọn wọ́n máa ṣòṣì kiri. Àwọn ọmọ tó wà nílẹ̀ ibi tó wà yẹn lọ gbà wọ́n sílẹ̀ ṣé tó bá jẹ́ àwọn ọmọ wọn àbábúrò wọn lọ́jọ́ lọ síbẹ̀ ní ṣọ́ọ̀tì ní wójú tù sí. Àwọn ọmọ ọdún kan tó ló wà bí ọdún méjì àmọ́ wọ́n ti kú ní ọ̀ṣọ́ àwọn ọmọ yẹn mọ́ ṣé tó bá ṣe àwọn ọmọ yẹn sí wọn gan ṣé ara òní ni wọ́n gbà ṣé tó bá jọmọ àwọn lélẹ́yìí. Àwọn ọ̀dájú làwọn kìíní wọ́n ti lọ mú mi ọ̀dájú ní ọ̀tọ̀ rẹ̀ sí wọn yẹn wọ́n ti lọ mú mi ọ̀dájú ní ibi tó lọ
wọ́n ti lọ ọmọ ti mi ọ̀dájú ọlọ́run á dẹ̀ gbà wá ọlọ́run á fún àwọn ọmọ ìtorí pé máa ń sunkún ní gbogbo ìgbà tí bá ń ronú tèmi ọ̀nà àti lọ sọ́dọ̀ àwọn tó wà ní oko yẹn ẹbí náà bímọ náà tó ti wá di oyè ọ̀dájú kalẹ̀ tó wá tẹ̀lé ṣe nǹkan kan àwọn alálẹ̀ wa gbà wá àwa mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àgbọ̀dọ̀ bára jàmọ̀ kásìmọ̀ ṣọ̀kan báyìí ni ẹni tó bá ti dé ìjà òṣì kọ́dìdé lórí ipa fẹ́búrẹ́ tó kalọ̀ pàdé àwọn wèrè dànù àwọn kókó ajẹnipa yìí pálí wọn dànù ẹni tó bá jọ gbọ́wọ́ kọ̀ọ̀kan ìbúra tá a bá jọ bú fúnra wa báyìí kó máa pa wọ́n pàkópa rẹ̀ ó yẹ kó máa ń pa wọ́n pàkópa gbóníkàlùkù wọn kọ́ ọba aṣọ alálẹ̀ orílẹ̀-èdè Yorùbá ó máa gba ilẹ̀ wa fún wa gbogbo òòṣà gbogbo Ọbàtálá Ṣàngó Ògún gbogbo àwọn ẹ̀ka tá à ń sìn lórílẹ̀-èdè ó máa gbọ́ orílẹ̀-èdè wa fún wa ó máa lé àwọn kìnìún dáa láti lọ́dà ṣọ̀rọ̀ ní ṣé tí o lórúkọ ṣe ẹja ká máa bá lọ. à ń bá bọ̀ àṣemọ̀ a ti ń bá bọ̀ ẹ sá fún wọn tẹ bá rí wọn àwọn onímọ̀ nílé tàlàfíà tí ó lálàáfíà ẹ sá fún wọn tẹ bá rí wọn àwọn onímọ̀ nílé ẹnìkan ní. Let's stop spreading fake news. Please come on Yorubawuyi's platform, Yorubawuyi on YouTube. Come and watch it. We are playing it. Èmi kọ́ ni mo ń sọ, à ń play ẹ̀ ní. Nǹkan tí Mufti wo sọ ni, ló là ń play. Pípẹ́ àwọn pa odidi ìlú kan òun. Bá mi ẹ ní dààmú ọba mi bá gbọ́n sókè. Ẹ lẹ́ o, ẹ kújọ́ mẹ́ta. Yes sir. Nílẹ̀ Yorùbá. Fẹ́ òfin ẹ̀sìn apànìyàn. Nọ́ọ̀tò Sharia nílẹ̀ Yorùbá kó ibú lọ Saudi. Àfẹ́sẹ̀ ilé àti tó fi ń bẹ́rí olórí tó ń gé apá alápá. Ṣé rí ẹnìkan sọ̀rọ̀ mẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wípé tán má ka ọ̀rọ̀ olórí burúkú oníbẹ̀ lẹ́nu yẹn tán. Ṣé ẹ rò pé kò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ẹni tó mọ̀ nǹkan tó ń sọ. Òun àtolúwo odidi ìlú kan náà ìlú yẹn ló ń ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu tó tú àṣírí ara wọn. Bẹ́ẹ̀ni. A kàn níjọba ní Nàìjíríà ní tó á jẹ́ pé a níjọba ní àtolúwo ló yẹ kí ìjọba lọ gbé. Àmọ́ àníjọba. Nǹkan tèmi kàn ara àdúrà tí máa ń gbà nìyẹn ayé làgbé. Pé káwọn alálẹ̀ kan dìde kan jà fún wa àwọn alálẹ̀ ti dìde wọ́n ń jà fún wa a máa dé ilẹ̀ lérí wa lágbára. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn alálẹ̀ ló ń tì sí wọn lẹ́nu ẹ máa kà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan máa kà á tán ni. Àwọn alálẹ̀ ló ń tì sí wọn lẹ́nu a máa dé bi ilẹ̀ lérí wa yẹn àwọn alálẹ̀ máa gbà fún wa Ọlọ́run tó dá wa tó dá wa sí ilẹ̀ ọlọ́ràá táwọn wọ̀nyí tó ń pọ́n wa lójú tó ń pa wá torí ilẹ̀ ọlọ́ràá tó náà dá wa sí tó ń baṣẹ́ Ọlọ́run jẹ́ Ọlọ́run máa bayé wọn jẹ́. Àṣẹ. Alálẹ̀ máa gbé wọn mì. Àṣẹ. Ẹ ṣeun gan bàbá mi. Gbogbo òkè. lọ́nà ẹ sì máa sọ̀rọ̀ yín bá lọ bí 1 minute tí mo bẹ ti délẹ̀ ni. ok gbogbo àwọn tó ń ní wá lára nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run àtàlálẹ̀ máa ní gbogbo wọn lára. Àṣẹ. Àtàwọn àti fámílì wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Ojú wọn máa jà. Àṣẹ. wọ́n á wà lẹ́yìn òdì báyìí wọ́n á dẹ́ máa gbọ́ èdè ẹ̀rùn tó wà nílẹ̀ Yorùbá bọ̀ tí wọ́n nílé yọjú sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ́lọ́run máa gbé. Àṣẹ bá mi ẹ ṣe gan mo dúpẹ́ sir God bless you sir. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọlé sórí TikTok ẹ máa bá wa mute ẹ bá wa power tap tẹ́ bá drop lórí TikTok mi ò kí ń gbìyànjú wọlé padà nígbà tí drop láì power tap mi ní gbé yín wọlé padà ẹjọ́ mi kọ́ o màá mi bá wa gbọ́n sókè. Hello, ayé là ń gbé. Màámi ẹ̀ ní dààmú. Báwo ni ká lóò ṣàlàáfíà ni o? Mo dúpẹ́ mà. Àṣeyẹ ni pẹ̀lú orúkọ Jésù. Àṣẹ ìdílé. Gbogbo nǹkan tí mò ń gbọ́ lẹ́ẹ̀kan yẹn. Ṣé ẹ rí eléyẹ ní oníbẹ̀lẹ́rù ẹ bá wà yẹn bá a sọ fún. Wọ́n bá kó wá skáàfù tó máa fi sí ẹnu yẹn tá máa kó gbé táyà. Ó gbé skáàfù táyà tá máa fi gbé ìtọ́. Ṣé yẹ pé gbogbo ara ẹ̀ lá máa rùn. Àbíyá ẹ̀kọ́ ṣe rí. Gbogbo ẹni tó bá ọwọ́ dọ̀tà bí wà lára máa yẹn ọlọ́ọ̀lá mọ̀ bó ṣe rí iná gá ti wà lóko ẹ̀. Iná ìṣòro ní gbogbo okó ẹ̀wọ̀n yẹn iná wà ń bẹ̀. So irú ọ̀rọ̀ ẹ̀yẹn tó sọ pé òun fẹ́ ṣé irú àwọn tó yẹ kéèyàn máa tẹ̀lé nìyẹn tó lè pa ìlú run. Èèyàn sọ pé òun pa ìlú run ṣó yẹ kó máa tẹ̀lé.
àní again jẹ́ ká tún gba kígbe ti àwọn tó wà nínú igbó ẹ má jẹ́ àsìmí lórí àwọn wọ̀nyẹn because tó bá ti ṣe níṣẹ́ wọ́n á sọ pé ìgbà tó bá kékékéké pé wọ́n á sinmi ẹjọ́ Ọlọ́run fún yín lókun àti agbára kẹ́tùmọ̀ bá wa kígbe kọ́fà kan yára àyè fà ọmọ yẹn lẹ̀ tó bá dẹ̀ ní kọ́ ṣe Mákindé yẹn gangan ó wà lára nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dàbẹ́ ni pé òun gangan lórí àwọn tó gbé kiri tó gbá àwọn ọmọ wọ̀nyẹn kọ́ bá wà máa kígbe ẹ̀ kọ́ máa kígbe ẹ̀ ó wà lára wọn ókè ẹni tó ń ṣerú eléyìí sọ ó wà ní gómìnà ó ṣerú eléyìí tó bá wá da president jẹ́ kí n ṣe pé ó máa gba gbogbo ìlú rú jẹ́ kí n ṣe pé ó máa gba gbogbo ìlú rú lẹ́ni tó jẹ́ pé ó wà ní gómìnà tó ń ṣerú eléyìí ṣé ẹ mọ̀ pé alálẹ̀ ló kí wọ́n sẹ́nu ẹ̀ pé kó máa sọ nǹkan tó ń sọ yẹn sí gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nu Mákindé yẹn alálẹ̀ ló ń tì jáde pé kéèyàn ráyè mọ̀ pé òun gan wà nídìí nǹkan tó ń ṣẹlẹ̀ nìkan tó bá ti wọlé tán tó bá lóun fẹ́ da kínní ó máa pa gbogbo ìlú ro àfẹ́ àlè gé ìdájọ́ tó máa tẹra mọ́ àfẹ́ ṣàríà ṣàríà ò sí nínú wa rárá àfẹ́ ẹja máa tẹnu mọ́ àfẹ́ o wọ́n gbé ṣàríà wọ kọ́ gbé lọ sí wájú because kò tí ṣe ilẹ̀ Haúsá tó ti ṣe sàrúà ọ̀yà ìpàdé ó ti mọ́wọ́ lára náà kọ́ lọ máa ṣe nǹkan wọ náà kọ́ máa gbé lọ sílẹ̀ Yorùbá àní again Yorùbá ti ń jí mórí gẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ń sìn tó bá jáyé tẹ́lẹ̀ gbogbo wọn ló dákẹ́ tó ń sọ̀rọ̀ náà wọ́n ti sọ̀rọ̀ ibikíbi tó bá ti ra wọn Fúlàní ká gbogbo àwọn ọ̀dọ́ tó bá ti wà bẹ̀ kọ́ jáde kọ́ ṣe wọ́n náà bọ́ bí ọ̀ṣẹ́ ṣe jojú wọ́n máa kó wọn lọ ságọ́ ọlọ́pàá torí tó bá kó wọn lọ ságọ́ ọlọ́pàá wọ́n máa fi wọ́n lẹ̀ kò nídìí tó bá ti rí wọn mú káwọn náà máa kọ́ má ṣe fídíò ṣe mọ̀ pé mo tẹnu mọ́ kọ́ má ṣe fídíò ọ̀nà ló fi ṣe èèyàn yẹn tó kọ́ má ṣe fídíò kọ́ máa ṣe wọ́n bó ti yẹ kọ́ ṣe wọ́n tó bó ṣe yẹ kó jẹ́ nìyẹn kọ́ máa kó wọn jáde. màámi ẹ ṣeun gan ẹ ṣeun. tó bó ṣe jẹ́ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọmọ Ọlọ́run kò ní sún ẹ kò ní rẹ̀ lágbára Ọlọ́run àbọ̀ adáàbòbò ẹ gbogbo ilé ìtẹ̀sọ́ náà ni mò ń gbọ́ ṣùgbọ́n lágbára Ọlọ́run á borí ó kàn lè pẹ́ ni a máa borí a máa gba Yorùbá nation bọ́n fẹ́ bọ́kọ̀ á gbà á débi tá à ń lọ lágbára náà kò dẹ̀ sí nǹkan tẹ́nìbọ̀dì lè fi Ìgbòho kò sí nǹkan tó lè fi ṣe eléyìí tó jánu yẹn bóyá ọmọ Fúlàní ni tó ń jánu tó sọ pé kìnnìkan ṣé tó bá rí Ìgbòho tó lè dúró ṣé ó lè dúró tó bá rí Ìgbòho gbogbo náà ló máa jánu kọ́ bá sọ pé òun náà fẹ́ gbójú síta kọ́ bá sọ pé ó ń sọ̀rọ̀ ẹ má máa gbé jáde gọ́ọ̀sì irú ẹ̀yẹ ò kì í ṣe èèyàn so bó ṣe jẹ́ nìyẹn ṣé bàjẹ́ lọ́pẹ́ káwọn ọmọ mi ò gbọ́ ìṣe mọ̀ Mr Famous ẹ bá wa mute ẹjọ́ àwọn tó mute lórí péjì wọn kì í pé bí ẹ dà jù wá lọ Crystal ẹ bá wa gbóhùn sókè star Mr Famous ẹ mute ọkà drop yín Ọlọ́run ti bá mi drop yín Ọlọ́run ṣe ẹ bá wa gbóhùn sókè star ẹ̀yin tẹ́ ẹ̀ fọwọ́ tap lórí TikTok bá ti ń drop ó parí nìyẹn ẹ bá wa gbóhùn sókè star yẹ ṣe wọn adúpẹ́. Ó máa dá lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. Àwọn èèyàn wa in fact wọ́n nígbà tí wọ́n béèrè fún ọgbọ́n in fact àwọn Fúlàní ò lè ṣe wà lẹ́kọ̀ọ́ wọ́n lè ṣe wà ń bàdàn bọ́sẹ̀ tí wọ́n bá ti wá mú kan tàbí tí wọ́n sọ pẹ́sì kan wọ́n ti wèé kọ́ ṣé yẹn lọ́dún kan máa sọ ní pẹ́sẹ̀ntì àbí kẹ́ ẹ mú wọn silently kẹ́ ẹ ṣe wọ́n silently ó ṣe bàbà sí wọ́n máa pariwo wọ́n ti wèé kọ́ ṣé wọ́n ṣe wà lẹ́kọ̀ọ́ ni ṣé wọ́n ti dàrú ni. Mufti yẹn. Ó ti dójú ẹ̀ sẹ́yìn. Ó ti dójú ẹ̀ sẹ́yìn. So Mufti owó yẹn ó ti gbowó gbogbo àwọn ìmáàmù tẹ̀ wò yẹn wọ́n ti gba owó. So wọ́n jọ ń ṣe àwọn owó ransom yẹn. Wọ́n ti gbowó bẹ́ẹ̀ ni wọ́n ti gbowó Saudi wọ́n ti gbà tún gbà Nàìjíríà àwọn olórí ibú. Wọ́n máa tá ń sọ ibi tí wọ́n mẹ́sàn yẹn gbé òkè o kí wọ́n jẹ wọ́n run kí wọ́n ti mọ next place. Kò ní kàn jẹ wọ́n run o ó ní wọ́n pa gbogbo wọn ní o ó náà ti jẹ wọ́n run already. Wọ́n ti mọ next assignment àwọn pípò yẹn wọ́n mọ everything so government dẹ̀ rí wọn wọ́n blind the eyes. Jerry ìfọ́nì bàbá òfin ni pé gbogbo àwọn tí ó bá tó mú bẹ́ẹ̀ BBC kiri nílẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ lọ dìbò wọ́n fọmọ wọn rúbọ ni. Ẹ má ṣe pé mi nígbà lórí péjì Yorùbá wí kẹ́ ẹ ṣe pé sẹ́ má bí. Ọdún tí ń lọ bẹ́ẹ̀ mo rí pé àwọn ìbá ní àbúrò ló ń sẹ́sítẹ́ǹsì wọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ṣé bẹ́ẹ̀ òṣèlú ṣe rí ni ẹgbàá wọn máa ṣe pdf nísìnyí abc bí nísìnyí kìíní ó lè pa wọn lójoojúmọ́ kò lè ṣiṣẹ́ ẹ̀jẹ̀ kò ṣiṣẹ́ gbogbo nǹkan wọn
ẹ̀mí ẹ̀wà náà máa pè ẹ̀jọ́ ẹ̀fún wa nígbà ẹ̀fún wa ní àwo ẹ̀yìn náà lè àwọn the same people náà lè tún máa rí níbi pàṣẹ nísìn tí kò sí nǹkan tí wọ́n mú jáde bọ̀ ọbẹ̀ tí kò sí nǹkan tí wọ́n mú bọ̀ ọbẹ̀ àyẹ̀dẹ̀jẹ̀ wọ́n tún pa wọ́n ni. ọ̀dà ẹ ṣe nu bàbá wa thank you Mr. Abdul ẹ bá wa gbóhùn sókè Abdulrahman ẹ bá wa gbóhùn sókè sà ẹ ṣe bàbá mi ẹ ra kà. àjọ ń ṣiṣẹ́ ni o. ní ọ̀rọ̀ Nàìjíríà ti kọjá bí àti ń rò nǹkan ti bàjẹ́ o gbogbo ilé ìtàṣẹ rí yìí èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ jáde ni especially nílẹ̀ Yorùbá àwọn nǹkan tí ò yẹ ká gbà láyè àti gbà wá láyè àwọn pípù tẹ̀ ń rí yìí wọ́n ti kó sí wa láàrin wọ́n ti fún wa wọ́n ti mú ìpàdà jẹ́ ibi tẹ́ ẹ dé nílẹ̀ Yorùbá tẹ̀ ní bá Fúlàní àti Haúsá bẹ́ẹ̀ òṣù àti Fúlàní àti Haúsá tí Yorùbá àti Haúsá bá ń jà Yorùbá ò tún mọ ìlẹ́yìn Haúsá yìí lórí Yorùbá bẹ́ẹ̀ ìlẹ́yìn rẹ̀ lórí Yorùbá ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bá nǹkan tí Fúlàní ti design láti ọ̀dọ̀ tó ti pẹ́ nǹkan ti ṣe rúkú máa pọ̀ nǹkan pé ibi tá a fẹ́ máa gbà lọ́nà ó wá tó láti implement ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ṣe ìdáṣẹ́ àtẹnusọ yìí wọ́n fi ń bujú ni wọ́n fẹ́ gba ilẹ̀ ni. àwọn àfìṣàlẹ̀ àgbàlẹ̀ náà ní tẹ́lẹ̀. wọ́n fẹ́ fi gba ilẹ̀ ni tí wọ́n dé tó jẹ́ pé òrò kí ń gba ilẹ̀. ṣẹ́ẹ̀fẹ̀ bá wa gbóhùn sókè o àbí ṣífù dẹ̀ ni ṣífù kò ṣe bá wa gbóhùn sókè. ẹ ṣeun sà. à ń gbọ́ ní sà. ọ̀rọ̀ tèmi ò lọ́dún bẹ́ẹ̀ bí ní pé ṣé àwọn balẹ̀ Yorùbá ṣé wọn ò rí nǹkan tí Mufti àbí oníbẹ̀ àbílẹ̀ ṣé ìbàdàn bàbá pẹ̀lú nítorí èèyàn ṣèyàn ẹranko ni àwọn èèyàn ṣèyàn ẹranko làwọn yẹn ṣé wọn rí nǹkan tó ń sọ ni. wọ́n gbọ́ wọn làwọn ò gbọ́ yìí. ṣé ó dìgbà tó bá pa á lọ́kọ́ tó di pé wọ́n dìde ni torí pé ọ̀rọ̀ igun fẹ́ yíyan mọ́ bíkọ́ iye tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n dìde tí wọ́n dìbò tó ẹ̀kọ́ gbé ṣé wọ́n ní kó máa sọ̀rọ̀ ni àbí wọ́n pa wá làbọ̀ ti fún wọn lówó ni ọ̀rọ̀ yóò kò fẹ́ yíyan nǹkan mọ́ wọ́n ń wọlé wọ́n ń pààyàn wọ́n ń pa àwọn èèyàn àwọn bá dẹ̀ jókòó ọba kínní ṣé Rashidi Lajabi kínní ẹ̀gbọ́n wà ń bẹ̀ tí Ọọ̀ni Ifẹ̀ wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ sókè wọn gbogbo àwọn gómìnà náà wọ́n gbọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ èèyàn kan tún ní pé ẹ fún mi ní ààyè kí n lọ ẹ tó jẹ́ kó lọ ṣé wọn náà lọ́wọ́ ń bẹ̀ ní àbúṣe ọjọ́ ń pín owó ń bẹ̀ ni. ẹni gbogbo àjọ wàyé tí ibo lówó nú. ó ti débi ká ṣe rí táwọn Yorùbá táwọn àdìbà ká béèrè àárín láti béèrè question of people because èmi rò pé next day ká béèrè àwọn people lélẹ̀ ṣẹ́yìn náà ẹjọ́ ń pín owó táwọn bandits ń gbà yìí ni because àárín láti béèrè yẹn lọ́wọ́ wọn báyìí. yóò mọ o I can't talk. ẹ wo oníbẹ̀lẹ́nu yẹn tó sọ̀rọ̀ nísìn ẹni tó yẹ kó dá pé àwọn ọba yẹn náà àwọn náà mọ̀ ń pa ẹ̀ ni ṣé kírun yẹn ṣé kó sì wà nílé ṣé kírun sì máa sunlé èèyàn jáde ó gbóyà pé ó náà palu kọrun. nítorí ìsìlámù wọn pọ́n pọ́ dídí ìlú kan nítorí ìsìlámù. ṣé nǹkan tẹ́mi kan máa sọ ni pé ṣé ẹ̀yin ọba wa látòrí ìkíní ìkejì kẹta ìhun tó ń bí yín máa bí yín ìhun tó ń bíyàn ó máa bíyàn because tó bá yẹ pé ohun tó ń bíyàn tó yẹ pé ẹni sì ń ṣẹ́jú kan. àwọn gọ́ọ̀mẹ̀ntì ló ń bíyà kò ṣe alálẹ̀kùn ló yàn yín kó lè ńlá ní ẹ fowó débi tẹ́ ẹ dé ẹni tó tó bá yẹ pé lóòótọ́ alálẹ̀kùn ló yàn yín síbẹ̀ ni ẹ̀ nígbà tó máa pọ̀ ìgbà kẹ́lẹ̀ máa fẹ́ ó lè ní. ọ̀dà ẹ ṣe nu àbá wa ayẹ́kẹ́yọ̀ kan tó gbọ́n sókè lórí fóònù ẹ bá gbọ́n sókè lórí fóònù thank you sir ẹ bá gbọ́n sókè lórí fóònù sir. hello yìí ẹ̀ka lẹ́mọ̀ yá. à ń gbọ́ yín o. kọ́kọ́rọ́ ayé kò sí lọ́dọ̀ ẹnìkan kò sí lọ́dọ̀ ẹnìkan kọ́kọ́rọ́ ayé kò sí lọ́dọ̀ ẹnìkan. ṣé àwọn kó mo ti máa ń sẹ́ndì méjèèjì tíráàkì méjèèjì ṣẹ́ẹ̀ tìrì. àmì ìfìwò látijọ́ tẹ́lẹ̀ fi ṣe ṣó yẹn mo ti máa ń sẹ́ndì orin yẹn mo ní orin yẹn lórí fóònù mi méjèèjì mo ti máa ń sẹ́ndì látijọ́ yẹn so kí ni mo wá fẹ́ sọ
ni pé Sheikh Ewagbo ṣe prógámù kan lónìí ìmọ̀bẹ́yẹ tí rí ṣe rí tí mo mọ̀ sọ fún wa ní pé ní orí àwárí àná nípa ilẹ̀ Yorùbá ṣe kí ni a tún kọ́ ẹ̀kọ́ tí táwa wà yìí pẹ̀lú pé kí ló fẹ́ tẹ̀lé ńlẹ̀ Yorùbá kí ni a ti ń gbọ́ bọ̀ wá tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá kéèmí tó mọ ti Sunday Igboho ní orí wọn rí is around 2010 tí Haúsá kan wá láti Gbẹ́tì tó ń dáko mẹ́ẹ̀ dádì máa ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ wá sọmọ ẹnìkan tí ń jẹ́ Igboho wá ní ẹni ẹ̀ mọ̀ lágbára gan ó ṣe kí ni ó ṣe kìnnì àtìgbà ẹ̀ ni mo ti ń gbọ́ Igboho. tó kí wá ni mò ń fà lọ ní pé ẹ rí i pé mò ń tẹnu mọ́ nǹkan kan pé ẹ mọ̀ jáde àjẹsìn ìjẹsìn kọ́ ni tó bá wa. àfa àti Ewagbo ìdìbò sọ̀rọ̀. a ní ẹyẹ polówó wọn lórí péèjì mi mo sọ fún yín jọ̀wọ́ náà mi ìfẹ́ kí n máa polówó àwọn àfáàyàn lórí péèjì mi mo ní fóbíà má dárúkọ wọn lórí péèjì mi sẹ mo ní fóbíà fún wọn a ní mo ní fóbíà bẹ́ẹ̀ ń dárúkọ wọn àyà mi ń já mo ní fóbíà fún wọn mi ìfẹ́ máa gbọ́ wọn lórí péèjì mi. ṣe rí tá a bá ní ká mọ̀ wọ́n pé léwu tẹ̀mí igi yóò da ayọ̀ igi gbọ́dọ̀ àgbọ̀rọ̀ kan náà ní ẹ́fíìsì wa láǹfààní fa ẹ má jẹ́ ká ọmọ Yorùbá ni wá àkóso ibi táwa lè tìrà sí èmi tẹ́ rí ìdílé wa Ṣàngó ni wọ́n ń bọ́ ń bẹ̀ ẹ má jẹ́ ntẹ̀yìn tó òòṣà kankan àbí kíní kan kò sẹ́ni tó lè dẹ́rù ẹ̀bà mi gbogbo àjọṣepọ̀ ni. ọmọ àfáàlẹ̀ mi ọmọ àfáàlẹ̀ mo tẹ̀ ṣe Islam over 40 over ogójì ọdún mo fi ṣe Islam like 45 46 ọmọ àfáàlẹ̀ so tùmọ́ni mo wá dé tùmọ́ni mi fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀ ṣe pé mo. kúrò yá mi gan èmi yé mi náà. so àmọ́ kí ni gbogbo àjọ ẹni bá ti bọ̀ wá mí ìtẹ̀ bá wá drop ara mi wá lè ní ìlà kó sọ pé kìíní kan so ọmọ Yorùbá yọ ní gbogbo wa ẹ jẹ́ ká jọ ṣe sùúrù ká yọjú wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí àmọ́ tá a bá ní ká mọ gbọ́n ẹlẹ́sìn lè ká mọ gbé léyìí ká mọ gbé lè ní ìbúra. bàbá mi ẹni sùúrù lórí péjì ò bá wù yìí kì í pé bóyá wọ́n ń bú ẹlẹ́sìn lè tábàárí àfà tó bá bú Ṣàngó àbí tó bá bú Ọya àbí tó bá bú Ògún tó bá bú àwọn ìyá mi ọ̀pá tí ọ̀là kí arógbó aṣọ má kàn lọ a máa bú ẹni sùúrù náà ẹni sùúrù. Islam náà ti ní ẹ mọ̀ bú tí wọ́n kàn náà mọ̀ bú tí ẹ bá filẹ̀ ti bú tí wọ́n náà bú tí mo ṣe rí náà nìyẹn. làkúndínù kún wọ́n lé ẹ̀tọ́ bó ṣe rí náà ní ẹni sùsà làkúndínù kún wà lẹ́yìn tẹ́fẹ́ pìtì fún wa tí wọ́n bá ti pọ̀ nínú ìlú náà máa lo làkúndínù kún wà lẹ́yìn tó máa ti pọ̀ fáàkì lóhùn náà máa lò ẹ pa wọ́n ẹ fara yín ẹgbẹ́ kúránì yín ẹ bá wa ka kúránì 49:5 síta kí ni ariwo tá à ń pa bọ̀ látà 47:4 ẹ bá wa ka síta ẹ máa sọ̀rọ̀ ẹ̀sìn ló ẹ bá máa wá sí pé kinní kan ẹlẹ́sìn kan kinní kan kẹ́tí bá búyà mi máa búyà láyà ẹ̀ tó bá bàbá mi máa bú pọ̀ ní mọ́pọ̀ pọ̀ ẹ̀ that is just it wọ́n máa fẹ̀sìn bojú wọn gbé sàríà wà gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nísìn gbogbo tí Mufti sọ pé àwọn pa odidi ìlú kan run gbọ́ Ọlọ́run ò jẹ́ kẹ́ ẹ gbọ́ pé Mufti sọ pé àwọn pa odidi ìlú kan run pẹ̀lú Olúwo gbọ́ yẹn ẹ bá wa gbóhùn sókè lórí fóònù o a ti gbé kọ́ọ̀lù yìí lórí fóònù ẹ bá wa gbóhùn sókè o. ẹ bá wa gbóhùn sókè lórí fóònù o. Mufti ní àwọn polisi ìlú kan ọrùn ẹ̀ẹ́dẹ̀ gbọ́ yẹn kẹ̀kẹ́ nìkan má bọ̀ ẹ̀sìn kan ẹni tó bá ti bú bàbá wa máa bú bàbá bẹ́ẹ̀ ẹni tó bá bú ìyàwó máa bú pọ̀ ìmọ̀ wọ́pọ̀ ìpọ̀ ìwọ́n kọ́ bàbá bẹ́ẹ̀ má polówó ẹ̀ àfa kínní kan ẹni fẹ́ gbọ́n ọ̀kan the same thing gbogbo wọn bákan bed of one feather ni wọ́n dey flock together please don't bring their name to my page please I don't even want to hear anything from them. ẹ bá gbó sókè sàn. ẹ sàn ẹ kúrò dá àsìkò yìí. Yorùbá wò ni ẹgbẹ́ tó. ẹ ṣàjọ ń ṣètò yìí. ẹ̀rọ àmọ́ ẹgbẹ́ iṣẹ́ táwọn ọ̀bọ́lọ́mọ bá yín ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo àwa ìrọ̀jú lọ́wọ́ ọmọ ọkọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀bọ́lọ́mọ bá yín gbé tẹ̀sí tara yín ọ̀rọ̀ lọ. Ọmọ ìwúlé mi. Ọmọ wo ni yín tó àwọn bàbá yín lọ pa odidi ìlú kan ọ̀run ẹ ṣe àgbọ̀kọ̀ tó lúwo sọ. Mufti láwọn pa odidi ìlú kan ọ̀run kí àdìmọ máa sá fún yín báyìí. Òun àti Razidi ni wọ́n pààrọ̀.
Òun àti Ràṣídì ni kìí ṣe àwọn ọba gidi táwọn ti jẹ lọ tẹ́lẹ̀ náà ti jẹ lọ sẹ́yìn. Òun àti Olúwo kì í sọ yẹn Ràṣídì tó ń sọ yẹn ó yẹ kíjọba ó yẹ káà DSS ó ti ránṣẹ́ kí wọ́n ti ránṣẹ́ gan méjèèjì. Ibi tí wọ́n ti wá lọ ìlú tí wọ́n lọ parun yẹn kí wọ́n káà DSS wá sọ pé tọ́ ọ yẹn wá mú wa lọ síbẹ̀. Ọ̀rọ̀ àmọ̀ wípé tó bá ṣe wípé ọmọ Yorùbá kan ló bá sọrú nǹkan bá ló bá sọrú gbogbo ọ̀rọ̀ rádaràda yẹn jáde lẹ́nu ni. A ti rí àwọn Mùsùlùmí alákatakítí yìí wọ́n á ti máa kígbe wípé kí DSS ọ̀dọ̀ kí wọ́n lọ gbé onítẹ̀. Ṣùgbọ́n ṣe rí tá a bá sọ wípé ẹ̀sìn Mùsùlùmí wípé kéètì ẹsẹ̀ nǹkan tó tiẹ̀ yẹ kéèyàn tiẹ̀ máa tó pé kọ́ta èèyàn máa ṣe ọlọ́ngbọ́. Nítorí wípé ní gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ tó lè rí ọmọ ìwó kan tí ò ní ti ẹ̀sìn Mùsùlùmí àyàn ò le. Èmi sì máa ń sọ ní gbogbo ìgbà tí n bá pè sórí ètò yín wípé èmi ò ìdílé tèmi ti jáde ògbóǹtarìgì Mùsùlùmí ni wá. Ìyẹn tó mú irú ẹ̀mí yìí tèmi fi fi ẹ̀sìn Mùsùlùmí sílẹ̀. Ó ní tí mo rí. Èmi àtàwọn fámìlì mi ó ní tá a rí. Kété ó gbé fámìlì mi o àwọn bọ́dà mi kọ̀ọ̀kan wọ́n sì wà nù rẹ̀ títí wọn. Pípa ni ànábì ní apá ẹ̀sìn wa ní apá ànábì ní apá ẹ̀sìn wa ní apá nílẹ̀ Yorùbá kò sí ní tó jẹba kórì burúkú lọ Sáúdí ọ̀nà máa pa wọ́n Sáúdí ẹ̀ ń ṣe èrè. Bàbá tó bí èmi lọ́mọ èmi ó sì máa tẹnu mọ́. Àfà ìmáàmù gidi ni ìyá mi tó bí mi lọ́mọ Ẹlíà ni ẹ̀gbọ́n mi tó ju èmi lọ dàrẹ́tì òun náà ẹ̀ à. Àwọn bọ́dà mi ìyàwó wọn Ẹlíà ni wọ́n àwọn ọmọ senior bọ́dà mi Ẹlíà tó ni wọ́n. Ẹ bá wa lò ṣẹ́jú kan sí sà. Okay ma ìtì mo á fẹ́ fàyọ ni wípé owó ẹran Yorùbá ẹ dákun ó dàbí pé ariwo tá à ń pa yìí iná ni àwọn ará bíbá yìí tó fi ní tó ń tọ̀ ti wọlé sí wa lára sí ẹ dákun ẹ jẹ́ ká jọ fi ọwọ́ tó wọ́pọ̀ kò ní ìdí wípé bọ́yá àdóde bàbá Bọ́lá Ahmed Tinubu kìnnìkan o tá a bá ní ká sì máa pariwo bẹ́ẹ̀ ká sì máa pariwo bàbá Bọ́lá Ahmed lọ ká máa wòran lọ bẹ́ẹ̀. Ojú ẹ̀kan tí bàbá Bọ́lá Ahmed ó ṣe o sẹ́ni bí wọ́n ti pa wá yẹn bàbá ò ní sọ kankan ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà gbé ìgbésẹ̀ láti mọ báwa náà ti máa dìfẹ́ di ara wa lọ́dọ̀ àwọn ará bíbà yìí yóò níbi tí ó dé tó fi jẹ́ pé àwọn gan ló sì máa súnbọ̀ báyà pé tọ̀ tí wọ́n bá wọn bẹ̀ wá olóògbọ́ tá a bá lè gbé ìgbésẹ̀ yẹn nílẹ̀ Yorùbá àwa lá nílẹ̀ wa kì í sẹ́ẹ̀ ní nílẹ̀ wa. God bless you. Àwa lá nílẹ̀ wa àjòjò lẹ́tọ̀ láti wá bọ́ ní orí ilẹ̀ rẹ kọ́ máa pọ́ mórí ilẹ̀ rẹ náà. Ká dákẹ́ bí sọnù. Àwọn wèrè jẹ́ colonize wa sáwọn lè gbà kájòjò máa pa àwọn kí wọ́n máa pa àwọn mórí ilẹ̀ wọn. Ànábì ní apá lóyún bó lẹ́tí máa pààyàn ẹ ti ya wèrè ẹ máa lọ sáwọ́dẹ̀ máa lọ́wọ́ pààyàn wọn bẹ̀ ẹ ń ṣe. Ó jẹ́ ẹ̀ka pé bóyá náà máa fi ẹ̀ka bọ̀ náà olórí burúkú iná lọ́mọ Yorùbá tí bá sì fún tẹ̀sí Mùsùlùmí lásìkò yìí ọlọ́ngbọ́. Ẹ má sọ bí àwọn tó gbádùn sí wa. Ṣé Mufti Oluwo gbogbo kí Mufti sọ jáde yẹn Ràṣídì lọ́rùn náà. Wọ́n podidi ìlú kan ọ̀run wọ́n láwọn podidi ìlú kan ọ̀run. Irọ́ kọ́ ló pa tí èèmọ̀ abọ́tọ̀ bá lọ àwọn podidi ìlú kan ẹ̀dẹ̀ sọ pé irọ́ ló ń pa irọ́ bá wù. Màmá mi ibi jẹ́ ẹ bá wa rándọ̀ bàbá wa ẹ bá wa rándọ̀ ká tún gbé kọ́lọ̀ ẹ̀dọ̀ ní ẹ ṣeun. Màá fi àwọn èèyàn mi ní ètè màá tún wá díẹ̀ lọ́wọ́ wọn. Ẹ bá wa bèrè ìlú yẹn lọ́wọ́ àwọn èèyàn yín níwò ẹ ṣe kan. Àwọn ẹ bá wa bèrè orúkọ ìlú yẹn òkè kí ló pè é sọgbé sàǹgbà àbí kí ló pè é bá wa bèrè ìlú yẹn lọ́wọ́ àwọn ọmọ Òwò ká lọ bèrè ìran dín àwọn tó wà nìkan ti pa ẹ̀yìn apààyàn ẹ̀mọ́ poni ní Ìwó bí wọ́n bá rí yín kó sá o bí wọ́n bá rẹ̀yìn ọmọ Òwò kólúwẹ̀ ẹ̀ họ ní o bá wa gbọ́n sókè ta.
ìwà òye kú jẹ́. Ẹ ṣeun o, ẹ bá rọmọ wọ ẹhọ ni o. Ihò ni àhọ ni. Ṣé rí ẹrú kan ní wọn mú ní gbogbo ẹrú ni. Ó lọ́rọ̀ níbẹ̀rẹ̀ nù. Àti àwọn sẹ́ẹ̀tì wọn báwọn. Ṣé rí mo ti dúpẹ́ pé àwa tá a jẹ́ ọmọ àfáà pọ̀ tá a filẹ̀ fún ọ. Àwa tá a jẹ́ ọmọ ẹlẹ́hàá pọ̀ tá a filẹ̀ fún ọ. Ṣé rí àwa ti rí nínú ẹ̀ àti rí ta. Ṣé rí àwọn tó sì ń ṣagídí yẹn kò lè ní wọn. Ṣé wá lórí pláfọ́ọ̀mù yìí àfẹ́ kẹ́nìbọ̀dì wá píríṣì fún wa ń bì. Àfẹ́ gbọ́ngbà àfáwọn kan lórí péjì wa àfáà akéwú jẹlẹ́dẹ̀ àbí akéwú wọ́tẹ̀gbà akéwú tọrọ jẹ àfẹ́. Blood to blood, bone to bone ni, flesh to flesh ni. Nígbà bá ti gbé wá láwọn gbé fún yín, ẹ̀yin ló máa ń dùn. Nígbà tá a bá mú Mọ̀mọ́dù yín tá a mú ẹ̀pọ̀ sọ́wọ́, tá a gbé sórí iná, orí yín tó pé yẹn, tá a tàbẹ̀ sí ní yan, orí ẹ̀yin ni máa dùn. Àwa èmi sì Ọ̀yọ́ lèmi ti wà, Ṣàngó náà ń bọ̀ lọ́yọ̀ọ́, àlàwà ní Ṣàngó. Wèrè kan wà ń lọrin tó ń bú Ṣàngó tó ní Ṣàngó báyẹn sùn, Ṣàngó tí ọ̀dá yẹn tí ọ̀bá yẹn láyé. Ẹ mọ̀ pé wọ́n fi rọ́ ṣépè fún wọn. Ẹ máa kẹ́kù ni. À ń fi lọ́rùn lẹ̀. Mo sọ fún yẹn kan pé àwa tá à ń dóde wọn pọ̀ tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. Ntẹ́ ẹ lérò kẹlẹ́ máa bá. Ògún gbọ́. Ọdún máa ń gbọ́. Ògún gbọ́. Ntẹ́ ẹ lérò ògùn lè máa bá. Àwọn agbẹ́láwọ̀ kó pèsè yín táwọn yorí yín bọ́lẹ̀. Ntẹ́ ẹ lérò kẹlẹ́ máa bá. Sẹ́yìn kẹ́ẹ̀kan mọ́ jáde kẹ́ẹ̀ mọ́ ta ẹnu báwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹni tó bá jọmọ Yorùbá tàtà kò ní báyìí lọ mọ́ tẹ̀lé wèrè kan tó wá Saudi àbí láti Israeli kan. We don't want them. How do you expect me láti máa tẹ̀lé ẹni tó dún ọmọ ọdún mẹ́fà? Here is Yorùbá land. Ṣé sọ ẹ̀rọ tó ní burúkú yín ẹ̀rọ lọ Saudi? Ẹ lọ Saudi. Ìdájọ́ káàbọ̀ yìí tó bá yá wọ́n á kẹ́nìbọ̀ lọ́nláìn. Ìjọba kẹ́nìbọ̀ lọ́nláìn. Bẹ́ẹ̀ni. Ìjọba kẹ́nìbọ̀dì nígbà tí sẹ́ẹ̀lì bá kún pírímù wọ́n tún lọ kó sẹ́ẹ̀lì bòmí. Bàbá tó ń dẹ́nu sẹ́ẹ̀lì pẹ̀lú yín àti máa mẹ́pọ̀n yín dání. Àtúnbà yín fà. Tọ́ọ̀mù bá wà gan tó bá pàdé ní géètì ọ̀run gan àti máa bẹ̀rẹ̀ wàhálà. Àwọn áńgẹ́lì máa sákò lẹ́nu ọ̀nà ọ̀run. Mi ìdẹ̀bí ní pọ́ùn kan tẹ̀ wá bì kankan. Ìgbà tó bá wà tọ́wọ́ tó pàdé lẹ́nu géètì ọ̀run àti máa mú yín lọ́rùn dání.